mo tún kí wa ọ̀tọ̀ọ̀tọ̀ láàdì yín ọ̀tọ̀ọ̀tọ̀ láàjẹ kà ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà làá sì jẹ mímu àpò méjì iná ni ìyàwó rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọkùnrin lónìí ẹ máa búyàwó yín olórí kinní kan níyàwó rẹ̀ alájẹfẹnunú rẹ̀ òmóore ọmọ kinní kan ìwọ ọkọ tó ń búyàwó rẹ̀ pé ládùúgbò tí mo ṣe fún ẹ kò fi mọ̀ ẹ́ kò fi mọ̀ kinní kankan kò kí n appreciate tó o bá farabalẹ̀ gbọ́ àlàyé mi yìí dáadáa ó rí wípé ìyàwó rẹ̀ kì í appreciate tó ń sọ yẹn sọ̀rọ̀ nù ẹ̀. ẹ má gbàgbé mo sì ń gbé life wire bọ̀ àpò òrònú méjì ní ń bẹ fún ìyàwó tó o fẹ́ sílé àpò òrònú méjì ní ń bẹ fún ìyàwó tó o fẹ́ sábẹ́ ọ̀dẹ̀dẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ àpò méjì ló wà fún ìkan ń bẹ lọ́tún ìkan ń bẹ lósì àpò méjì ní ń bẹ fún obìnrin tó o fẹ́ sílé o báwo ni àpò méjì ṣe ń bẹ fún obìnrin tó o fẹ́ sílé ọlọ́run ló parí iṣẹ́ wọn bẹ́ẹ̀ gbogbo ọkùnrin tó bá ń bínú lórí pé ìyàwó òun kì í appreciate àtọ̀ntọ́ra wa jẹ́ ní bí ìgbà tá à ń bínú síṣẹ́ ọlọ́run ni kíyàwó yẹn tó lè appreciate ọkọ pẹ́yọkọ̀ yẹn ti kẹ́rù sí kòtò ìgbà náà lóbìnrin tó lè appreciate ọkọ ẹ̀ má jẹ́ kí inú rẹ máa bàjẹ́ mọ́ lórí wípé ìyàwó rẹ̀ wá appreciate ẹ o lè kọ́lé fún ìyàwó rẹ kọ́lé ẹlẹ́dẹ̀ mẹ́ta fún ìyàwó rẹ lónìí kò gbé gbogbo kọ́kọ́rọ́ rẹ̀ kò gbélé lọ́wọ́ wàláì tó bá di ọ̀la yóò béèrè owó ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ o orí rẹ̀ burú ni ládùúgbò tí mo ṣe fún yìí kí ló wá sí mo tó gbẹ̀rẹ̀ nu ìyàwó rẹ̀ nù bó ti ń sọ fún ẹ̀yẹn orí rẹ̀ a máa wá gbá yìí wí oh God oh wàláì ìrònú ò sí fún ẹni mo fẹ́ ṣàlàyé fún ẹ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń báyàwó yín jà làákàyè yín kù díẹ̀ ni obìnrin ìyàwó rẹ̀ ò sí mẹ́nu lè máa bá jà tá a bá yọwọ́ pómìnir ń ṣàgbèrè tá a bá yọwọ́ pé ìjádé ká máa lọ yọ àdá yọ ọ̀bẹ pàgò frustration ọdẹ máa ń kọ̀ sí ẹ tó bá di provoke ìyàwó ẹ dáhùn ààyè kan ọ̀rọ̀ rẹ̀ máa dàbí ewúrẹ́ ni tó bá lé ewúrẹ́ tó bá kan ògiri tó bá yíjú padà ìwọ gan ọ̀wọ́ rẹ̀ dúró mọ́ ohun tí ń ṣẹlẹ̀ lónìí nìyẹn àpò méjì ní ń bẹ ní ara ìyàwó tó o fẹ́ sílé ọ̀fẹ́ ọkọ àpò méjì ní ń bẹ lára rẹ̀ ọ̀rẹ́ wa tó o bá mú ìyàwó rẹ lọ sí ọjà Dùgbẹ̀ ọjà Àtòkú tàbí ọjà Gbági nìbàdàn tàbí ọjà ìbọlọ́wà lẹ́kọ̀ọ́ ọba múyàwó ẹ lọ sójà Òṣòdì lẹ́kọ̀ọ́ má jẹ ntàn ẹ jẹ tọwọ́ lọ́dà mẹ́rìá wo kọ́kọ́ wo àǹkárá tó da àǹkárá tó jẹ́ pé òun ló lówó lórí jù ọ̀ya ọ̀pá mẹ́rin máa lọ ọ̀pá mẹ́fà ọ̀ya ẹ bá mi gbọ́ ọ̀pá mẹ́fà fún ọ̀rá tó lọ síbi àwọn ọwọ́ ara aṣọ ní pele ọwọ́ àkójọ ok ọdún wa ní alright ẹ bá mi wo àwọn gèlè tó lọ níbàámu ọdún mú gèlè gbogbo aṣọ tó rà ọdún kò sí ọdún wa lọ́dà náà báàgì kọ̀ọ̀kan tó lọ níbàámu pẹ̀lú coloured àti bàtà ìtẹ̀lẹ̀ tó jíire tí ó lọ pẹ̀lú báàgì tí ó gbé ọdún rà sí ṣé òsìnáwó sáà lè pọ̀ òsìnáwó àpò méjì ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó tó o fẹ́ yẹn ọwọ́ àṣìṣe ìṣòro tẹ́lọ̀ ọjà mo fẹ́ kí n bá mi rán gbogbo aṣọ yìí wọ́n wá ní iye báyìí èyí báyìí ló bíìlì ẹ̀ o tún wá sọ gbogbo owó yẹn o sọ fún tẹ́lọ̀ ẹ wá délé kò wá sí ohun tí ìrìn tẹ́ jẹ́ nílé ìyàwó rẹ̀ yóò béèrè owó lọ́wọ́ rẹ̀ ọwọ́ ni orí rẹ̀ burú ni ládùúgbò náà ó tí mo ṣe ní mo rìn òwò tẹ́lẹ̀ ni ṣé mo rìn òwò ni ọjọ́ fún yín ni ńgbẹ̀rẹ̀ tí a sọ fún wa ká má jẹun mọ́ torí kò yé mi báyìí o ìyàwó lọ sórí ẹ̀fọn
orí rẹ̀ máa gba yìí lábẹ́ ẹrun irú ìyàwó mo fẹ́ yìí irú kìíní kan ìwọ gan ló ṣe làákàyè nígbà tó ra gbogbo nǹkan yẹn fún tán ètò ẹ̀ nígbà tẹ̀lé tí òsì ń tẹ́jẹ yẹn ètò ẹ̀ ló tún fún lówó ó gbọ́dọ̀ jẹun àwọn ọmọ àpò òrònú méjì iná ní bẹ ìkan wà lọ́wọ́ ọ̀tún èyí tó wà lọ́wọ́ ọ̀tún yẹn kò jáǹdì o kò jáǹdì rárá èkejì wà lọ́wọ́ òsì rẹ̀ ìyẹn ti jáǹdì débi pé gbogbo ohun tẹ́ bá ń kó sínú ẹ̀ yóò máa jò dànù ni ṣùgbọ́n tọwọ́ ọ̀tún ohun tẹ́ ẹ bá kó sínú ẹ̀ ẹ bà bẹ́ẹ̀ torí kò sí ohun tó sì yẹn jẹ́ kí n sọ fún ẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ọ sọ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ọ̀rọ̀ bóyá o lè ronú jinlẹ̀ sísàlẹ̀ ọ̀rọ̀ sórí gbogbo òwà tó dáa tó ń kù ọkọlé fún ìyàwó rẹ ọ̀rọ̀ mọ́tò fún ìyàwó ẹ òun wà tó dáa fún ìyàwó ẹ ó wà romantics pẹ̀lú ìyàwó ẹ ó ṣe gbogbo nǹkan tó dáa fún ìyàwó tó fẹ́ sórí gbogbo tó ń ṣe yẹn bó ṣe ń ṣe yẹn yóò máa wá kó síbi àpò ọwọ́ òsì tó jáǹdì bẹ́ẹ̀ máa kó sí fẹ́ yóò máa kó sí fẹ́ sórí àwọn ọ̀wà tí ọ̀dà tó ń wù yẹn bí kò máa kóbìnrin gbọ̀ngàn kò máa lù ú kò máa gba létí gbámú kò máa ta nípa kò máa ṣépè fún ìyàwó rẹ̀ kò máa bá ìyàwó rẹ̀ jà sórí gbogbo ọ̀wà tí ọ̀dà tó ń wù sí yẹn yóò máa kó sí àpò ọwọ́ ọ̀tún rẹ̀ nù sọ pé ìyẹn ọ̀já ń dì níjọ́ tí ìjà bá dé tó bá ní kó wá rojọ́ wọ́n bá pè ń jókòó ó rí wípé àpò tọwọ́ ọ̀tún tó kó àwọn ìwà tí ọ̀dà tó ń wù sí ibẹ̀ ni òun yóò máa rí kó jáde tí ó máa yọ ní kọ̀ọ̀kan ìjèjì ń gbà báyìí mọ̀ọ́ká pẹ̀lú ọkùnrin nígbà bá báyìí mọ̀ọ́ká pẹ̀lú obìnrin ó tún fẹ́ mọ̀ọ́ká lẹ́gbẹ̀ẹ́ lé wa ó tún fẹ́ nìkan ní kinní kan gbogbo ìwà tí ọ̀dà ó máa ń lù mí gan ni àlùjásí òhò ni gbogbo ìwà tí ọ̀dà pátá tó wù yóò máa wá tò ìyàwó yóò máa tò àwọn tí sì ń gbọ́ wọ́n farabalẹ̀ gbọ́ torí àṣẹ Ọlọ́run ni pé kí gbogbo àwọn tó fẹ́ gbẹ́jọ́ kí wọ́n gbẹ́jọ́ obìnrin àṣẹ Ọlọ́run ni sórí gbogbo èyí tó dáa tó ṣe fún yẹn ó ti jò dànù ọkọ̀ ọmọ ní àpò yẹn wà láì kò rí mọ́ ẹ̀yà kí ló sọ sórí kò rí mọ́ àwọn àléébù rẹ tó kó sápọ̀ tún tí ọ̀já òun ní kó jáde tí ń rí àpò méjì tí ń bẹ lára obìnrin ni wá sọ fún mi kí ló ń bá ìyàwó yẹn jà sí tó ní kò mọ̀ọ́re tó bá ti ní kò mọ̀ọ́re òun useless Ọlọ́run ni tó lọ́nà ló ṣẹ̀dá wọn òun bó ṣe ṣẹ̀dá àwọn náà ó ti yẹ fún di eléyìí gbogbo àwọn ọkùnrin tá a fẹ́ yàwó tàbí náà sọ pé ewo mi tẹ nídìí ìyàwó mọ́jàre àwọn obìnrin tó kẹ́ ẹ̀ ní appreciate àwọn obìnrin tó ṣe kinní kan mi nídìí ẹ̀ mọ́ you are deceiving yourself ọgbà ya rẹ jẹ́ ni ìyàwó tó kọ́ ẹlẹ́dìí lọ fẹ́ lómi ìwọ ọmọ ni gbogbo system rẹ ló ti ń bàjẹ́ yẹn ọkàn ní pọkàn súnjọ́ kan ni ọkàn ní wọlọ́jọ́ ó ṣe é kó rìn kó pé wọlé nígbà tó máa dàárọ̀ báyìí ó di wọlọ́jọ́ apá ọba ní ṣe gbẹ̀sẹ̀ ní ṣe rìnà mọ́ láì tí ìkú stroke dénú ìrònú ni ìdí nìyẹn tí mo fi ń sá fún yín tó bá tẹ̀lé ohun mọ́ sọ fún ẹ̀ yóò rí pé ọ̀rọ̀ ìyàwó rẹ̀ bí tí ló máa rí lójú rẹ̀ ó ní bàjá mọ́ ọgbọ́n tó lónìí kan sọ ni wọ́n ní obìnrin ò mọ̀ọ́rẹ́ oore tọkọ ṣe fún ìyàwó pọ̀ lápọ̀jù obìnrin ò mọ̀ọ́rẹ́ àwọn àgbàlagbà rí kó tó kọrin yẹn jáde oore tí ọkùnrin ń ṣe fún ìyàwó ẹ̀ pọ̀ ṣùgbọ́n obìnrin ò mọ̀ọ́rẹ́ wọn ò lè mọ̀ọ́rẹ́ torí pé gbogbo aburú tó ń ṣe fún àpò tí ọ̀já ní kó sí gbogbo ìwà dáadáa tó ń wù sí àpò tó já iní ń kó sí bó ti ń kó sí bẹ́ẹ̀ nìyẹn ń jò dànù obìnrin ò mọ̀ọ́rẹ́
obìnrin ò mórè obìnrin ò mórè oore tọkọ ṣe fún ìyàwó pọ̀ lápọ̀jù obìnrin ò mórè obìnrin ò lè mórè obìnrin kan ládùúgbò wa ọlọ́pàá lọkọ rẹ̀ tíjà bá dé ọkọ owó ṣe kan olórí kinní kan olòṣì olórí burúkú gbẹgbẹ ní ra ráìsì sílé fún ìyàwó wọn irọ́ ni bí sí máa ń fọkọ ẹ̀sìn yẹn ń gbà náà nìyẹn wọn ò sọ fún wa sójú àwa yìí náà ni bọ́n ní máa ń ṣe nìyẹn o ń bọ̀ láwọn máa gbèsè rẹ̀ dé tọ́lá ń gbèsè rẹ̀ dé báyìí lọ́kọ bá lásídẹ́ǹtì lọ́kọ bá kú nígbà ọkọ kú tó fojú pé òkú ọkọ ẹ̀ báyìí ọ̀pá tòun bá ń wo àpò ráìsì láyé òun o garawa epo bí òun ṣe ń ra wálé nìyẹn o tàbí ó tún rà fún ọmọ báyìí ọlọ́run o irú kí ló ṣe fóun yìí máa wò pé garawa epo kẹ̀ àpò ráìsì garawa òróró ṣé kọ́kọ́ rẹ̀ ń ṣe ń báyìí fún ṣẹ́tìrì má expect pé kíyàwó rẹ̀ máa yìn ẹ́ rárá o má expect iyì látọ̀dọ̀ ìyàwó rẹ̀ sọ́dọ̀ rẹ̀ o yóò bá tún sọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹni tíyàwó bá yìn ọkọ yẹn ti kú ó ti kú ègbé sí torí kìí ti gbogbo ẹni tó wọnú sàárè nìkan ló kú gbé ló gbọ́ àwọn kan ti wà nínú wọn ti di waste products má dúró kíyàwó rẹ̀ yìn ẹ́ ó ti yẹ yín obi ọmọọrẹ o obi ò sì lè mọọrẹ láyé obi ò lè mọọrẹ kí ló ń wá kiri inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn àpò méjì ní bẹ lára ìyàwó tó fẹ́ sílé yẹn ìdí nìyẹn jẹ́ kò lè mọọrẹ Ọlọ́run ló sì fún wọn lápò méjì yẹn Ọlọ́run ló fún wọn o ọ̀rọ̀ bóbìnrin ò ní tìjú ni sọ ìtìjú tóbìnrin ní obìnrin bá ní tìjú ó ń bọ́ra alẹ̀ fún wọ́tọ̀ ọjọ́ kan ọdún ń bọ́ra ìfẹ́ lómi sórí ìtìjú ìtìjú ò sí fóbìnrin o má jẹ ǹtọ́ ẹ jẹ má dúró fún yẹn ṣùgbọ́n Ọlọ́run kí àwọn obìnrin kan gbogbo náà kọ́ ni bọ̀tọ̀ náà kẹ́ wọn ṣùgbọ́n kókó ọbẹ̀ ni pé àpò méjì ní ń bẹ fún obìnrin inú ayé tó wà lára rẹ̀ gbogbo wà dáadáa tó ń wù fún ìyàwó rẹ̀ inú àpò tọ́já ní kó sí bọ́ọ̀lù tí ń kó sí bẹ́ẹ̀ nìyẹn ń jó dànù àwọn ọ̀wà tí ọ̀dà òun ló ń káwé wọ́ inú àpò tí ò já inú kó yẹn sí ló jẹ́ pé tọ́rọ̀ bá délẹ̀ o lè wí ìyàwó ẹ̀ gbogbo ohun tí ọ̀dà tó ti pa ìjọ yẹn yóò kó jáde ni ọkọ̀ máa wọlé pé àrí ọ̀rọ̀ last year àrí ọ̀rọ̀ 1992 àrí ọ̀rọ̀ 2010 àrí ọ̀rọ̀ wọ́n ti parí ìjà yìí fún wa ọ̀bọ ìjà wọn parí ìjà fún níbo ó gbẹ̀rù ti pé páìlì ẹ̀ sínú àpò tí ọ̀já gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti gbàgbé yẹn tí wọ́n rò pé ti kú bí òkú egbò irọ́ ni yóò máa mú dé báyìí wàláì yóò máa yọ fún ọ ní kọ̀ọ̀kan ni kò lè ẹ́pà sọ pé ńjọ́ kan ra bàtà fóun rí kò ní ẹ́pà sọ pé ńjọ́ kan òfún ní 100,000 rí tàbí òfún ní 1 million naira rí tàbí òfún ó dáhùn lókòwò rí tọ́ba yìí náà bí mo dé lókòwò tí mo kó 500,000 fún ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún wa ẹ̀yin náà kọ́lá tó ń ya sórí pé àwọn wàdí ọ̀dà ló ń páìlì sínú àpò yẹn a ní níjọ́ kẹ́ ní yaín níyè kọ́ńkọ́ ẹtún ní kí yaín ní báyìí káfí ló jẹ sílé káfí ṣe bẹ̀ káfí ṣe kíní kan wọ́n á ní ń gbọ́ àbálágbájá ọ̀dà wọ́n ní àwọn àgbẹ̀ bọ́ sọ fún wọn ní ọ̀dà lóko sórí o ti rí gíláàsì ara rẹ kùnrin ìdí tó gbọ́dọ̀ máa fi bínú sí ìyàwó rẹ̀ pé kò mọ rí
ẹjá ronú ara wa wò gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ẹ̀lẹ́sẹ̀ mọ́ máa lu ìyàwó yín wọ́n pààyè ẹ̀ fún yín ni arábìnrin kan òun àtọkọ ẹ̀ wọ́n sì bímọ 3 ẹ̀yin kọ́ yìí ó wà òkè ọkọ yìí ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n ìjà ni lílù ní èyí tó wá ṣe gbẹ̀yìn wọ́n parí ìjà fún wọn lọ́kọ́ bá gbé wá kó fún pé kóhùn gbé lọ́kọ́ lọ ra nǹkan ọbẹ̀ ó ní ó sọ àwọn ọkọ sọ nǹkan tó máa rà òun wò pé òun fẹ́ fi satisfy ó fẹ́ ṣe sacrifice pé kóhùn lè tẹ́yàwó òun lọ́rùn torí àwọn ṣe parí ìjà wọn ni ọba jalè ló ń bá páàkì mọ́tò ìyàwó bá wọ àárín ìjà lọ ọmọ ajáde ni ìyàwó tó lọ ra nǹkan ọbẹ̀ ọmọ ajáde ni wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí kí ló dé nǹkan ọbẹ̀ lọ́kọ́ bá pe aago ìyàwó ẹ̀ láago bá lóhùn ọ̀fọ̀hún aago ọ̀dáhùn níṣẹ́ láago ń padà bó ṣe ń dá nọ́mbà báyìí ló ń ta padà bó ṣe ń dá nọ́mbà báyìí kìíní kan yóò the number you have dialed switch off the number you have dialed switch off the number you have dialed switch off ẹ̀yin kọ́ yìí eré ló gbé egbò délé ilé ti mọ́ àṣẹ bí ó ti jẹ́yàwó lẹ̀ tó ní kọ́ lọ ra nǹkan ọbẹ̀ tí yẹn wọnú ọjà láti lọ ra nǹkan ọbẹ̀ ìyẹn ti gbọ̀nà ìjáde ó ti àrẹ́ǹjì mọ́tò kásítà ìyẹn ti lọ lóòdò gbogbo ẹrù tó wà nílé bó ṣe kó jáde nù ṣẹtiri ẹtiri obìnrin ṣẹtiri àpò méjì ló wà fún obìnrin ṣẹtiri kọ̀ ọ̀rẹ́ ti gbó wa dáadáa tọkọ ti wù sí ṣẹtiri pé gbígbé tó gbé wá ìgbà yìí náà tó gbé aṣọ́jà yẹn ṣẹtiri pé wàdà ló wù sí sọ́rájí kò mú fún ẹ̀ àléébù yẹn lọ àléébù tó ti páì wàláì òun ló ń gbéyàwó bá gbé ẹ̀ ń wọ ìyá di ọ bó ṣe kó jáde nù ọkọ bẹ́ẹ̀ ya wèrè ọ dákú wọn rọ mi lé lórí ni má ronú bẹ́ẹ̀ mọ́ ìyàwó rẹ̀ appreciate ẹ wọ́n ti fẹ́ kú ni ẹni bá kú ni ìyàwó appreciate my estate bí ìyàwó rẹ̀ kó appreciate ẹ no sókí lọ́bì oge àpò méjì ni mo tú fún yín yẹn níbi tí ń kó wà dáadáa rẹ sí ó ti já níbi tí ń kó wà ìgbà tí òwú tí ọ̀dá sí èèyàn ọ̀já gbogbo ọjọ́ ayé èyí tí ọ̀já ní ń kó jáde níbi tó kó wà dáadáa rẹ sí ó ti já kò rí yẹn mọ́ ẹ̀jẹ̀ àrùn ara wa ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa wàláì tó o bá ṣíà ẹ̀ wọn ò ní bó bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà rẹ̀ wọn ò ní rùkú ọmọ ka ọmọdé wọn ò ní rùkú aya ka ọmọ bẹ́ẹ̀ wọn ò ní rùkú ọkọ ka ọmọdé ọ̀rọ̀ yóò wá ní sùn ọlọ́run ẹ ṣíà ẹ subscribe sí èmi Adéròjú ọmọ Ògúnìran mò ń fún yín ní àwọn nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá ń gbọ́ yóò lè máa túnú ilé yín tò dáadáa mo tí mi fún yín nìyẹn ìtọ́nà ń gbé lé mi lọ́wọ́ nìyẹn ẹ lọ gbogbo sẹ́mi mo wà lórí rédíò mo wà lórí Sweet FM nílùú Abẹ́òkúta every Monday 10 to 11 okùn ẹbí mo wà ní Oòduà every Tuesday kóòtù Àdàbí 8 to 10 kóòtù Àdàbíjà ó jẹ́ pé lọ ó jẹ́ pé Àdàbíjà ó jẹ́ pé lọ o. àwa ń bẹ̀ àwa kọ́ lóhùn sí mo wà ní Splash Radio every Wednesday 9:45 p.m. to 11 alájọbí dé o Splash lẹ́tì lọ wa
tó bá di Sunday mo wà ní OGBC 90.5 FM pẹ̀lú ìdámọ̀ ní adùn ìfẹ́ adùn ìfẹ́ dé adùn ìfẹ́ dé adùn ìfẹ́ dé o adùn ìfẹ́ dé adùn ìfẹ́ látọwọ́ Adérójú adùn ìfẹ́ dé Adérójú ọmọ Ògúndìran adùn ìfẹ́ dé OGBC ló wà láti 10:06 nírọ̀lẹ́ 10:06 PM ẹ máa gbọ́ ètò adùn ìfẹ́ ní OGBC 90.5 FM bá a ṣe ń ṣiṣẹ́ wa nìyẹn gbogbo ẹ̀rọ gbogbo tá a kó lọ́wọ́ yìí àbí túdì létò ni àbí túdì létò à ń túdì létò ni àwa kì í túdì léka o mi kì í sẹpẹ́tì ọkọ àtìyàwó mi ò túgbéyàwó kárí mo fẹ́ kí ìgbéyàwó kálukú kó dúore kí ni ó dúore tó bá jókòó tí ohun tí mo sọ yìí tó tún sí àì tó gbọ́ dáadáa tó wá sí àì ó rí wípé ó délé báyìí ó forí jí ìyàwó rẹ̀ pé ìyàwó mi ọ̀sẹ̀ mú àwọn ọkọ àwọn ìyàwó lágbórí alárinà Ọlọ́run fún wa sí ayé ń ṣe àwọn èèyàn sì ń à ń sì gbéyàwó fáwọn èèyàn àdé ń ṣe pẹ̀lú lọ́ọ̀yà ni à ń lẹ́gà bákì tó bákì wá ó ti yé yín ó ń wọ́kọ̀ owó ìyàwó pé nọ́mbà wa kódà bẹ́ẹ̀ bá fẹ́ kí á parí ìjà fún yín bẹ́ẹ̀ wà lábúrọ̀d bẹ́ẹ̀ fẹ́ ká parí ìjà fún yín á máa nẹ́tíwọ̀kì ẹni á dẹ̀ sọ ìjà ó dẹ̀ tán kò síbi tẹ̀ ìdílé gbé wa á parí ìjà fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07063537883 07063537883 òun ni WhatsApp number ni ẹ bá mi chat ẹ lè pè ní màá dání lóhùn ẹ bá ìfẹ́ ká polówó yín ni ká polówó tẹ̀ ń tà ẹ pè nọ́mbà wa á dání lóhùn. rere ni wọ́n ṣe ń wo ní ṣe kà rere lèmi ó ṣe mi ò ní ṣe bí rere ni wọ́n ṣe ń wo ní ṣe kà ire bá di bí ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàṣìkò yìí dágbére pa ó fi re pàdé ogun rọ́jú jẹ́ rọ́jú mò ní sẹ̀lọ́ọ̀dẹ̀ kó wá wa ìlú Abẹ́òkúta láwa o nọ́mbà 9A Lísàbí Avenue ìsàlẹ̀ Aké nọ́mbà 9A Lísàbí Avenue ìsàlẹ̀ Aké níyànà tẹ́sí ẹbí lọ́fíìsì Adérójú mẹ́ ọwọ́ kan ni. èmi lọ́mọ tẹ́lẹ̀ ìjọ ọmọ abẹ́jọ́ yọ ọmọ abẹ́jọ́ sùn kọ́ ọmọ olùkọ́ àjagun ọmọrè níjòmù èmi lọ́mọ agún lárí ìkẹ́ òrè egún tó lọ́wọ́ tí fẹnu gbẹ́bọ bàgẹ́bàgẹ́ lẹ́yẹ olùfà ọmọ agún òsákẹ́ ọmọ agún ọkùn bíkú bá jí alẹ́ gẹ́gẹ́ lárúurú alárúurú aníyàn bàyá lárúurú abòlé bàgẹ́bàgẹ́ olúfúnṣu adéjàre lè ní í jẹ́ Adérójú ọmọ Ògúndìran ọmọ aríkéwú sayé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi ẹ̀yin obìnrin náà ẹ sọ ṣe o ẹ sọ ṣe.